ẹ mọ̀ kú kalẹ̀ níbi tẹ́ bá ti ń gbọ́ mi. Orúkọ mi ni Boluwatife Odo. Mo kí yín káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ bíbélì. Ẹ̀kọ́ bíbélì jẹ́ ètò tí a gbé kalẹ̀ láti ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run, láti yànnàná bíbélì ní ọ̀nà tí ó fi gbà yé wa dáadáa. Brother, sister, mommy, daddy, ìwọ l'Ọlọ́run rán mi sí. Ká lè jọ wo bíbélì yìí, ká lè jọ wo, ká gbé yẹ̀wò, ká ṣe àlàyé rẹ̀ dáadáa. Ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lẹ́ni náà ni oore ọ̀fẹ́ Jésù Olúwa wa. Ọ̀pọ̀ ìgbà la máa ń gbàdúrà kan tá a máa ń sọ pé oore ọ̀fẹ́ Jésù Olúwa wa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti Ẹ̀mí mọ́ kó máa bá wa gbé láti ìsinsìnyí lọ àti láéláé, àmín. Fún ọ̀pọ̀lọpọ̀ nínú wa rò pé oore ọ̀fẹ́ jẹ́ àdúrà tá a máa ń gbà lérí gbogbo àdúrà tá a bá ti gbà. Kò rí bẹ́ẹ̀. Kí ni oore ọ̀fẹ́ jẹ́? Ìwé Jòhánù orí kìíní láti ẹsẹ̀ ìkíní bẹ́ẹ̀lì wípé ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Nípa Jésù Olúwa lélẹ́yìn sọ ní ẹsẹ̀ ìkẹrìnlá ìwé Jòhánù orí kìíní yẹn bí ló wá sọ pé àwa sì ń wo ògo rẹ̀, ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo tí ń bẹ lókun àyà bàbá. Ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́, ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Èyí ò ní pé inú Jésù Kristi lẹ́tí lè rí oore ọ̀fẹ́. Kí sì ni oore ọ̀fẹ́? Oore ọ̀fẹ́ jẹ́ ohun tí ènìyàn rí gbà láì ṣiṣẹ́. Tá bá sọ tí n bá ní mo ṣe ọ́ lóore báyìí, ṣùgbọ́n oore tí mo ṣe ọ́ yẹn ọ̀fẹ́ ni mo fún ọ. Èyí ò ní pé o ò ṣe nǹkan kan láti rí ìgbà. Èmi tí mo fún ọ lóore yẹn, n ò retí nǹkan kan lọ́wọ́ rẹ. Mo fún ọ ni mo bùn ọ. Oníbélì ṣe wá sọ níwèé Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún. Ó ní nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Kò sọ pé aráyé ṣe nǹkan tó wu Ọlọ́run, aráyé fún Ọlọ́run lówó, aráyé fún Ọlọ́run lóúnjẹ. Irọ́. Fúnra Ọlọ́run ló fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Ìwé Róòmù orí kẹfà ẹsẹ̀ ìkẹtàlélógún ẹ̀gbọ́n tí Bélì sọ. Ó ní nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn Ọlọ́run ní ìyè tí kò ní pẹ̀kun nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. So oore ọ̀fẹ́ jẹ́ ohun tí tó rí gbà láì ṣiṣẹ́, láì ṣe làálàá, láì bẹ̀bẹ̀ fún un. Oore ọ̀fẹ́ yẹn ni Jésù Olúwa ti wá fún ọ nípasẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀, tó fi ara rẹ̀ ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ rẹ̀. Inú ètùtù yẹn láti wá rí ìgbàlà. Òun ni Bíbélì ṣe wá sọ níwèé Éfésù orí kejì. Tẹ́ ẹ bá wò láti ẹsẹ̀ ìkẹjọ, ó ní nípa oore ọ̀fẹ́ ni a fi gbà yín là. Kò sọ pé nípa iṣẹ́ tẹ́ ẹ ti ṣe o. Nípa oore Ọlọ́run. Báwo ni Ọlọ́run ṣe ṣe oore yẹn? Ọ̀fẹ́ ni Ọlọ́run fún ọ. Kò sẹ́ni inú wa tó lè kú ojú òṣùwọ̀n o. Bíbélì ní nípa oore ọ̀fẹ́ ni a fi gbà yín là. Nípa oore ọ̀fẹ́ la fi ṣe kíni? La fi gbà yín là nípa ìgbàgbọ́. Ó ní kì í ṣe ti ẹ̀yin tìkára yín, ẹ̀bùn Ọlọ́run ni. Ó wá sọ pé kì í ṣe nípa ti iṣẹ́, kí ẹnikẹ́ni mọ́ bá ṣe kíni, kí ẹnikẹ́ni mọ́ bá ṣògo. So tó o bá ti ń ṣògo pé mò ń gbálé Ọlọ́run, mò ń dá ọrẹ, mò ń sọ̀dá mẹ́wàá, ó yẹ kọ́ Ọlọ́run wá wò sùn kó ṣàánú mi. O ti ń ṣògo nìyẹn o. O ti ń ṣògo nìyẹn. So kì í ṣe nǹkan kan tó o ṣe. Fúnra Ọlọ́run ló fẹ́ ọ. Ìfẹ́ aláìlẹ́gbẹ́ ló fi fẹ́ ọ. Bíbélì pé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Ó fún ọ lẹ́bùn rẹ̀, ó fún ọ ní ara rẹ̀, ó fún ọ ní ìyè rẹ̀. Pé tó o bá ṣàti lè gbàgbọ́, gbogbo eléyìí yóò di tìrẹ. So o ti gbàgbọ́. Bó o bá ti gbàgbọ́, àǹfààní ńlá leléyìí o. Tó o bá sì ti gbàgbọ́, máa yọ̀, máa jó, nítorí pé Ọlọ́run ti fún ọ ní ara rẹ̀ títí ayérayé. Ẹ̀gbọ́n tó sọ nínú ìwé Hébérù orí kẹtàlá ẹsẹ̀ ìkarùn-ún. Ó ní èmi ti búra wípé n ò ní fi ọ́ sílẹ̀ mọ́. Oore ọ̀fẹ́ rẹ̀ òun ló fún ọ níyè yẹn o. Máa jó, máa yọ̀. Tó o bá ti gbàgbọ́ nú ọkàn rẹ wípé Ọlọ́run jí Jésù Olúwa dìde kúrò ní òkú, wípé Jésù Olúwa sì ní ètùtù fún ẹ̀ṣẹ̀ rẹ, ló bá tán. Ìwọ náà lè mọ kọrin, wọ́n lè mọ ọjọ́ mọ yọ̀ pé ìyè mo rí ìyè, ìgbàlà mo rí ìgbàlà. Jésù Kristi ni màá sìn o, n ò tún sìn Ọlọ́run àjèjì. Ìwọ náà lè máa sọ pé bí Kristi dá ọkàn mi dé, ayé mi ti dàbí ọ̀run, láàrin ìbànújẹ́ àtàrò, ayọ̀ nílà tí mọ Jésù, aleluya ayọ̀ ló jẹ́ pé mo ti rí dáríjì gbà. Ibikíbi tí mo bá wà, kò séwu Jésù wà níbẹ̀. Kò jù bẹ́ẹ̀ lọ. Oore ọ̀fẹ́ Jésù Olúwa wa, inú ẹ̀jẹ̀ rẹ̀
láti rí ìgbà. A tún mọ̀ tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀. Mo pè ọ́ ní alábùkún fún. Fún ìbéèrè, àlàyé tàbí láti ṣe onígbọ̀wọ́ ètò yìí, jọ̀wọ́ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08163309793 lẹ́ẹ̀kan sí 08163309793. Ẹ tún lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí orí ímeèlì wa ẹ̀kọ́bíbélì1@gmail.com. Jésù ni Olúwa.